أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير. dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Atọrọ àsàlátù tó pọ̀ fún anabuwa Muhammad. Sallallahu alayhi wa sallam. Kò ní dáa ká máa bẹ̀rẹ̀ àwa ká tó Yorùbá nàbì. Sallallahu alayhi wa sallam. Sẹ̀mọ̀pọ́dún yìí ń parí lọ náà ni. Àwa tá a ní bọ́dún lọ ká Yorùbá nàbì dáadáa. Sallallahu alayhi wa sallam. Wàláì nínú ẹni tó ní ìjọ tó ya wèrè gan. Adámọ́mọ́ ló ní ìjọ tó ya wèrè jù. Sallallahu alayhi wa sallam. Tíjọ ànábì ò bá tí ì rí condition papọ̀ mádùá ọ̀dàpọ̀ mépè ó wá fẹ́ jọra wọn ó wá fẹ́ yan tiẹ̀ ń bẹ̀ pé Ọlọ́run àdúrà bẹ̀ ni mo fẹ́ ìjọ ànábì ò ní síríọ́sì. Sallallahu alayhi wa sallam. Ọdún ìwà àwọ̀ tó o bá fẹ́ sìnkú ọmọ yá Yorùbá ànábì ṣé dandan ni ká fi yín. Ahamaluna bainal qabuli wa raddiha. Gbogbo wa la máa yọrí ọdún yìí ní rọrùn. Illa salata ala nabiyyi Muhammadin. Ó yẹ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká máa fi condition sádùn àwa mọ́ àwa mùsùlùmí. Ẹ̀yin náà lẹ́jọ́ pọ̀ àfa náà ya wèrè mọ́ yín lọ. Èsì pé àwa náà fẹ́ wèrè yá. Àmọ́gbẹ́ ẹ̀yin náà bá ṣe bí kíní àwa náà wá kó ìtì ọ̀pápọ̀ jáde. Sọ̀rọ̀ pé tí positive méjì bá sì kanra wọn gbọ́dọ̀ múná wá. Yóò sáná náà ó lè má tàn mọ́lẹ̀ àmọ́ yóò sáná. Kọ́ sáná òun gangan láyé fẹ́ rí. Ẹni ó fẹ́ rí mọ́lẹ̀ ọ̀pọ̀ ẹni ó fẹ́ rí iná lọ́pọ̀. Ìmọ́lẹ̀ sì ṣàgbà iná ṣùgbọ́n ẹni ó fẹ́ rí mọ́lẹ̀ ọ̀pọ̀ ẹni tó fẹ́ rí iná ló pọ̀. Ìmọ́lẹ̀ ní ń bẹ lára Sheikh Ibrahim tó fi kù títí dòní. Àwọn bàbá yín tí wọ́n sáná lánàá ta lórí wọn mọ́. Allah. Ọmọ kéwú tí ò wá mọ ohun tó ń ṣe ó wá fẹ́ dáwọ́ tẹ ìmọ́lẹ̀ méjì pọ̀ lẹ́ẹ̀kan náà. Ìmọ́lẹ̀ ní ń bẹ lára Sheikh Adam ìmọ́lẹ̀ tó pọ̀ tayọ ìmọ́lẹ̀ tó fẹ́ ṣàtọ́nà fún mọ́lẹ̀ mi débi tó ń lọ tí wọ́n fi máa rí i pé ó dàbí pé ìmọ́lẹ̀ kan ń bẹ lára títì ẹ náà ó jogún ẹ ní àbí wọ́n bùn ẹ ó wà ní ààbò kò. Shamsu Duha. Allah. Ọ̀tọ̀ ní náírù ọ̀tọ̀ ní núrù inú Al-Qur'ani wa ní Sheikh Haram ti yọ fún wa fún gbogbo ọmọ mọ́gáàzì kẹ́ni kankan tó kọ́ ẹ ní Sheikh Haram ti kọ́kọ́ kọ́ ẹ kó tó lọ gba gbogbo ohun tó kù níbi tó ti gbà ní Sheikh Haram pé wá sí Sheikh Haram nìkan gbogbo àfa rẹ tó bá kéwú lọ́dọ̀ rẹ̀ tó bá tá àfa ó gbọ́dọ̀ kọ́ ẹ ní núrù ó gbọ́dọ̀ kọ́ ẹ ní náírù tọrọ lọ nǹkan anábì náà ó sì sọ nínú Al-Qur'ani fara tẹnúrù kò sọmọ kéwú tí ó gbọ́dọ̀ àfa kọjá tó gbélé àfa tí ò ní í ṣe mùíbà alárì máa rò orí pẹ́pẹ́yẹ tọ sọ tún gbọ́ nísìn tónídàgà mùsùn bẹ́ẹ̀ lórí ìta mẹ́ta nínú àrò àwọn ọ̀yẹ́ ẹlẹ́kọ̀ọ́ àdúgbò wa dọ̀tá àfa ọmọ kéwú bú a kó bá àwọn àfa wa dandan ni àfa àwọn ò ní kó báyìí o kì í ṣàfà ni tó bá tà fọ ọmọ kéwù rẹ gbọ́dọ̀ kó báyìí ọmọ kéwù ni wọ́n fẹ́ kó bá Sheikh Haram náà nísìn ọmọ kéwù náà lọ́lọ́run fi ń yanjú ẹ̀ mùrídìí ló wá fẹ́ kó ràndàràndàn wojú ọ̀nà tá a wà yìí náà fún Sheikh Ibrahim sí ọ̀rẹ́ àwa mùrídìí náà lọ́lọ́run fi ń yanjú ẹ̀ padà lé bàbá rẹ bẹ́ẹ̀ bá ní ohun tẹ̀ ń ṣe ọmọ ojútó bẹ́ẹ̀ bá ní ohun tẹ̀ ń ṣe wá gbọ́wọ́ ohun tó máa ṣe ń lé yín tí lé tí yín náà ó fi dílé
الله mo kí bàbá wa ṣíṣe ìrọ̀lẹ́ aláàánú رضي الله تعالى عنه. ọlọ́run jẹ́ ká rí wọn pẹ́. آمين. ẹ fẹ́ kí n sọ̀rọ̀ mi ò dẹ̀ ní sọ̀rọ̀. mo kí bàbá wa Ajígbọ́nmi أدام الله حياته. mọ̀dátù Rasulullah abugi bimadi ihe. مدات رسول الله أبوكي بماده. Ànábì ni gbogbo àwọn àgbàlagbà darun mọ́jú fún. Bàbá wa ọba ẹ fẹ́ lè pé Imam Mansour ọmọ bàbá ni débi gbogbo nǹkan. Bàbá wa ọba mọ̀dátù Rasul. مدات رسول الله أبوكي بماده. Kò sí nǹkan kan tí àfáà náà fi rí gbogbo kó wa yín pé lẹ́yìn àgbàlagbà wọ̀nyí tó ju àná mọ́mọ́ náà lọ. مدات رسول الله أبوكي بماده. Bàbá wa Sheikh Rabi mo rò pé mo gẹ́ẹ̀tì ẹ̀ dáhùn náà o mo kọ́ gbóná ni. أفور دزوزي من كريم المعارب. O mọ̀ pé tó bá jẹ́ síbi tí tó bá jẹ́ pé ibi tí competition bá wà ní bá fún oníwàásí bá ń ṣe tiẹ̀ lọ tí wọ́n ń wò ajá náà sì ni wọ́n máa wá wòra wọn pé inú èmi àti ẹ̀ta lọ́ọ́ ya wèrè jù. أفور دزوزي من كريم المعارب. Ó wá jẹ́ ká máa lọlé ní ìsìn ajá náà sì bàbá ṣé òṣàtàrò wa lóhun mọ̀ náà sì jájú ọ̀rọ̀ sọ́tẹ̀ مدى تمره فقل مدي موحدا. ìyẹn ni kó o mú dání mo mọ̀ mọ̀ sọ torí tiẹ̀ náà ni. بأوصافه أمبئدي ومقاربي. Bàbá wa ní ẹgbẹ́ wọn bàbá wa tí ó kọ́ mọ́ àlùfáà wa Al-Mubarak. نبي يتسامى في المشارق نوره. Bàbá wa jí sọ gba ọ̀rọ̀ mo fẹ́ rántí ó kọ bàbá wa ṣé Sheikh Sọ́lé ni ní Mọ́rkázi ṣé mo padà gẹ́ẹ̀tì orúkọ yẹn mo gẹ́ẹ̀tì rẹ̀. فلا أتأوى دبو لآل المغارب. ẹni tí wọ́n ń ṣe nílé àwọn mọ́gàjí ó ti mójútó ó ti pẹ́ àsọ̀mdání nítorí tá a wà ń lè kéwù ní mọ́gàjí ti ń lo fóònù kan tí wọ́n ń pè ní bíléèdì ẹ ti mọ fóònù náà gbà náà wàláì òun ni second fóònù mùdírù ọwọ́ mọ́gàjí yìí ló wà ń jọ náà. أتتنا لأنباهي قبل مجيئه. Ọlọ́run bá bu ọ láṣìírí máa wọṣọ bó bá ṣe bẹ̀ ń lọ fẹ́ gbà ní wùsùlù bó ní wùsùlù gbogbo nǹkan ó ní wùsùlù lè mọ̀rẹ́ àti. وشاءت به الأخبار في كل جانب. sẹ́yìn bá anábì lẹ́ẹ̀kan náà. مدات رسول الله أبوكي بماده. wọ́n á kí àáfà ọlọ́dún ọlọ́njẹ́ ìsọ̀pọ̀ ọdún láyé. مدات رسول الله أبوكي بماده. mo parí kíkí sọ́dọ̀ ọ̀gá wa Sheikh Abdul-Lateef ya Sattar. أفور دزوزي من كريم المعارب. ẹ kú rìn London àbí bo níná ẹ kú rìn Amẹ́ríkà ṣé London ni àbá Amẹ́ríkà ó jápọ̀ àbí èwo tiẹ̀ ní wọn ogun pléènì lọ ń bẹ́ èwo ló ṣe fẹsẹ̀ rìn lọ àbẹ̀wò nìgbìyànjú kékeré gbà á lọ́dọ̀ Ọlọ́run. Allah. ṣé òdodo dà kò sí ti gbìyànjú kékeré gbà ń bẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kódà bí yẹn bá wà ń lo òkè tó fẹ́ wé kó nísìn ìgbìyànjú kékeré ọ̀ka mọ́. Allah. ká tó wá ṣe ni ó fẹ́ gun pléènì ó dé ní ó wá fẹ́ gun pléènì yẹn wọn ò dáwó rẹ̀ fún kò kì í ṣe wípé wọ́n dáwó fún pé ẹ lọ́ọ́ tọ́jú rẹ̀ lọ́hùn ó fẹ́ lọ́ọ́ jíṣẹ́ Ọlọ́run lọ́hùn ṣé wọ́n ní ọ̀sáàfà lọ́hùn tí ń ṣe wá sí àbí wọ́n ní wọn ò rí tí rárá lọ́hùn wọ́n wá rántí ẹnìkan níyìn tọwọ́ ọkọ̀ tí ń lọ ẹ gbọ́ ṣé gbìyànjú kékeré ni Allah. ẹ kú iṣẹ́ ẹ kú iṣẹ́ èyí tẹ́ fẹ́ kí n sọ̀rọ̀ mo fẹ́ fi mọ̀já lulẹ̀ fún wọn ni ò jẹ́ kí n wọnú ọ̀rọ̀ wọ́n ṣàṣewàsí aago 4 ti kọjá ìṣẹ́jú 15 kẹ́ tó gbé kinní fún mi ṣé kí n wá lu wákàtí kan kún ni àwọn náà dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀
wọ́n dẹ̀ máa bu fún mi èmi náà máa bu fún wọn padà àmọ́ gbólóhùn kan ni màá wí ìwọ àgbàlagbà tó wà ń bí àti ìwọ ọmọ kéékèèké tó wà ń bí gbólóhùn ẹyọ kan tí mo máa fi gbé kinní yẹn kalẹ̀ náà nìyẹn pé ìzága ìyárìtà àfùkáraka gáyàrá ti àyà àtùkà gbogbo wa àgbàlagbà tó bá ti wẹ̀yìn tó bá lọ ronú dáadáa tó tún ròrí rẹ ṣe sẹ́ni tó ń bọ̀ lẹ́yìn gbàgbé o àga bí tó wà yẹn àwọn kan náà jókòó ń bẹ̀ lánàá apààrọ̀ wọn ló fi padà wá kàn ẹ́ o ó fẹ́ o kọ̀ ń bọ̀ wá pààrọ̀ rẹ̀ tó bá ti láṣọ lọ́rùn ẹni tó fẹ́ jókòó ń bẹ̀ ayé rẹ̀ parẹ́ ọ̀run rẹ̀ parẹ́ tí wọ́n bá ya fọ́tò ẹni tó jókòó ń bẹ̀ rí wọn ò ní rántí rẹ̀. Allah. ọmọ kékeré náà ìzága ìyárìtà àfùkáraka gáyàrá ti àyà àtùkà ìjọ tó bá tún ròrí rẹ ṣe tó bá túnú rò ayé máa rántí rẹ pé èèyàn nìwọ náà o nítorí pé ìsítátàrà fíkà síra sàádà wà á ń ta làmtẹ̀sán rẹ̀ àṣírí tó máa fi ṣoríire wà lára rẹ̀ ṣùgbọ́n àìronú àìrórí kó o wá rorí kó o tún wá rorí ni ò jẹ́ ká yé rí náà gbogbo kan bẹ́nu létí yín náà kò jẹ́ kó o rójúde yín sọ di bí Mọ̀nsúrù ti sojúde bàbá rẹ̀ dà níjọ́ tójúde bàbá rẹ̀ ń dá tẹ́lẹ̀ òun ló wá pèrò síbẹ̀ séèyàn níwọ náà séèyàn làwọn tó bí ọ tún ronú rẹ̀ ṣe káyé rẹ̀ ó lè dàbí ti sàtárù fasubhana. Rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. ẹ dákun ẹ jẹ́ yòǹbó ànábì. sallallahu alayhi wa sallam. bàbá àgbà ibnu sheikh ọlọ́run dákun járe wọn pẹ́. amiina. bàbá wa dógó ìhun táwọn èèyàn máa rò pé mo fẹ́ sí kí bàbá nílábọ̀ rẹpẹtẹ pẹ̀lú ibi tí wọ́n gbé wa lọ yìí ó ṣeé ṣe kí n má gbé lọ bẹ̀ ṣùgbọ́n ohun tí mo fẹ́ sọ tí olórin kan sọ ó ní pé as is a sweet us e dey pain them as e dey pain them ọmọ e dey sweet us ó ń dùn mọ́ wa bàbá wa gbà ibnu sheikh ọlọ́run dákun járe yín pẹ́ o ọlọ́run wọlé ànábì wa muhammad ọlọ́run la hawla wala quwwata illa billah. afáwa al-Mansuri